Orúkọ tèmi ni Bàbá Kogi oníṣègùn ìbílẹ̀. Nípa ìwòsàn ìparí ọdún tí ń lọ, mo fi àsìkò yìí sọ fún olúkálùkù pé àsìkò tí mo wà yìí, àsìkò ìtọrọ àánú ni fún olúkálùkù pé gbogbo ike tẹ́ wá ní lọ́wọ́ kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ kàn sí mi iléeṣẹ́ Bàbá Kogi. Gbogbo ibi tí iléeṣẹ́ Bàbá Kogi wà, mo fi àkókò yìí sọ fún yín pé kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ kàn sí mi torí ọ̀sẹ̀ ìlera ń lọ lọ́wọ́lọ́wọ́ iléeṣẹ́ Bàbá Kogi. Àwọn nǹkan tí mo ń tọ́jú ní ọ̀dọ̀ mi òun ni àwọn ìwòsàn oríṣiríṣi gẹ́gẹ́ bí diabetes. Ẹni tí diabetes wá ti ń ṣe, wàá rí pé ẹnìyẹn ó máa tọ̀ lẹ́ẹ̀mẹrin àbẹ́ márùn-ún, ó máa rù. Irú ẹnìyẹn tí diabetes wá ti ń ṣe ẹ́, kó gbìyànjú kó kàn sí mi Bàbá Kogi ní iléeṣẹ́ tèmi. Gbogbo ibi tí mo ní iléeṣẹ́ sí ni mo ti ń tọ́jú àwọn èèyàn gẹ́gẹ́ bí àwọn ọ̀sẹ̀ ìlera tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ìwọ tó wá ti rí àìsàn diabetes, wàá máa rí pé wàá máa tọ̀ bí ẹ̀mẹrin àbẹ́ márùn-ún àbẹ́ mẹ́fà. Èèyàn míì wà ó máa tọ̀, ó máa gbẹ. Èèyàn míì wà ó máa tọ̀ kò ní gbẹ. Ìwọ tó wá ti rí àpẹẹrẹ báyìí, mo ní kó gbìyànjú kó kàn sí mi Bàbá Kogi. Àìsàn tí ò gbóògùn, Ọlọ́run ò ní fi ṣe ẹnì kankan nínú wa o. Gbogbo àwọn àìsàn oríṣiríṣi tí mo ti máa ń dárúkọ tẹ́lẹ̀ náà ni mò ń tọ́jú nínú ọ̀sẹ̀ ìlera yìí. Ìwọ tí hypertension wá ti ṣe, wá rí pé diabetes náà òun náà ló máa ń fa hypertension, ẹ̀jẹ̀ ríru ni wọ́n ń pè bẹ́ẹ̀. Káyà ẹ máa já àbí kí nǹkan bọ́lẹ̀ kó o máa bẹ̀rù àbí kó má rọrùn sùn. Ìwọ tó wá ti ń ṣe, mo ní kó gbìyànjú kó kàn sí mi Bàbá Kogi. Ìwọ tó wá fẹ́ béèrè nọ́mbà mi, o ní 96 42 00 25 96 42 00 25 àbí 60 92 33 84 60 92 33 84. Mo ní àìsàn tí ò gbóògùn, Ọlọ́run ò ní ṣe ẹnì kankan nínú wa o. Àwọn àìsàn kan wà tá a máa ń pè ní ọ̀fọ̀ ara, òun ni wọ́n ń pè ní ṣakatú. Ìwọ tí ṣakatú wá ti ń ṣe àbí ọ̀fọ̀ ara, wàá rí pé ara máa ta ẹ́, ẹsẹ̀ máa ta ẹ́, orí máa ta ẹ́, gbogbo ara máa ta ẹ́. Àsìkò tí òòrùn wá ràn gan ló máa ta ẹ́ jù, òun la máa ń pè ní ṣakatú, òun náà ni ọ̀fà. Ìwọ tó wá ti ń rí àpẹẹrẹ báyìí, mo ní kó gbìyànjú kó kàn sí mi Bàbá Kogi. Àbí kó rí ẹ kó máa hóhó, kétí ẹ kó máa hóhó, àní kó gbìyànjú, ọ̀fà nìyẹn. Ìwọ tó wá ti ń rí àpẹẹrẹ báyìí, mo ní kó gbìyànjú kó kàn sí mi Bàbá Kogi. Àìsàn tí ò gbóògùn, Ọlọ́run ò ní ṣe ẹnì kankan nínú wa o. Bó ṣe rí ni olóòtú. Ìgbà wo lẹ fẹ́ parí ètò yìí? Ẹ ṣeun olóòtú. Ṣé rí gbogbo ìgbà náà lọ́dún náà mo máa ń ṣe àwọn ètò wípé ọ̀sẹ̀ ìlera wípé bóyá gbogbo mẹ̀kúnnù ẹni tí ò sówó lọ́wọ́ ẹ̀, àsìkò tó yẹ kó jáde. Má sọ pé nàláì nàtúrù ti dé o. Mi ò ní fẹ́ parí ètò yìí, mi ò ní pẹ́ parí ẹ̀. Àsìkò ọdún báyìí ó ní àwọn nǹkan tí èmi gan tí mo gbọ́dọ̀ máa ṣe fún àwọn ọmọ ádámà. Ìwọ tó bá ti ń rí àpẹẹrẹ báyìí, mo ní kó kàn sí mi. Àbí ìwọ ọmọbìnrin tó rò wọn bí, tí nǹkan oṣù ẹ̀ tó ń ṣẹ́ ṣégeṣège, àbí tó ń lami, àbí tó ń yọ̀, àbí tó ń dúdú, àbí tí ìwà àtọkọ ẹ̀tẹ́jọ ní àṣepọ̀, omi tó yẹ kó lọ di ẹyin kó di ọmọ, bẹ́ẹ̀ ṣe dìde náà ló padà sẹ́yìn ló dànù. Gbìyànjú, ìwọ ọmọbìnrin ò lè rọ́mọ bí. Àbí ìwọ ọkùnrin tí àtọ̀ ẹ̀ tí ò tẹ̀ kí, mo ní kó gbìyànjú kó kàn sí mi Bàbá Kogi. Mo ní tó wá dọ́dọ̀ mi lágbára Ọlọ́run, mo ní wàá rí ìwòsàn látọ̀dọ̀ mi Bàbá Kogi. Àbí ìwọ ọkùnrin tá a pé àtọ̀ tí ń ṣe, o fẹ́ tọ̀, gbogbo nǹkan ọmọkùnrin rẹ ló ń ta ẹ́. Àbí obìnrin náà nǹkan ọmọbìnrin ẹ ló ń ta ẹ́ tó wá fẹ́ tọ̀. Àbí kó máa rí nǹkan funfun láti ojú ara. Àbí ìwọ tó fẹ́ tọ̀ tó jọ́kùnrin kó máa rí nǹkan funfun láti ojú ara. Gbìyànjú kó kàn sí mi Bàbá Kogi. Mo ní àìsàn tí ò gbóògùn lónìí fi ṣe ẹnì kankan nínú wa. Àbí kí jẹ̀díjẹ̀dí máa ṣe ẹ́, jẹ̀díjẹ̀dí ó lè fà á kí nǹkan ọmọkùnrin rẹ kó má lè dìde. Ó lè fà á pé nǹkan kí ọmọkùnrin rẹ kó máa kéré ju ọjọ́ orí ẹ̀ lọ. Òun ló máa ń pè lásùkì. Àní ìwọ tó bá ti ń rí àpẹẹrẹ báyìí, mo ní kó gbìyànjú lórí ààyè ò gbà mí, àsìkò gbà mí láti sọ̀rọ̀ púpọ̀. Ṣùgbọ́n tó wá dọ́dọ̀ mi lágbára Ọlọ́run, àìsàn tó wá dárúkọ ẹ̀, màá ṣàlàyé fún ẹ. Àbí ìwọ tẹ́yìn ń dùn, àní kó gbìyànjú. Àbí ìwọ tó rí ń fọ́, orí o ti lògùlògù, orí yóò lọ, orí ló ń fọ́ ẹ gbogbo ìgbà, àní kó gbìyànjú kó kàn sí mi Bàbá Kogi. Mo ní tó wá dọ́dọ̀ mi lágbára Ọlọ́run, mo ní wàá rí ìwòsàn látẹ̀mí Bàbá Kogi. Àbí ìwọ tí àmì tó lẹ̀ ń ṣe, tí o máa mí gúlegúle, o rìn díẹ̀ láti bíbá ìdébẹ̀yìn ó ti rẹ̀ ẹ́, àní kó gbìyànjú kó kàn sí mi Bàbá Kogi. Àbí ìwọ tí lagolago ń dà láàmú, kí ni wọ́n pè ní lagolago? Kí gbogbo eruku kó máa ṣọ́ ẹ jẹ, gbogbo eríkèéríkèé ara kó máa ṣọ́ ẹ jẹ, mo ní kó gbìyànjú kó kàn sí mi Bàbá Kogi. Àwa ń pe ọṣẹ kan ní ọṣẹ kàrífù. Ẹ rí ọṣẹ yìí, gbogbo ẹnikẹ́ni tá a pé kò rí ṣe láàrin ọdún kan, o ò tẹ̀lé tọ́ka pé nǹkan báyìí ló ṣe láàrin ọdún kan. Ẹ̀kọ́ náà ni gbogbo ẹ̀, wọ́n ń gbé ẹ bí ẹni pààrọ̀ abọ́ ni. Àní kó gbìyànjú kó kàn sí mi Bàbá Kogi. Orí tó wá dọ́dọ̀ mi lágbára Ọlọ́run, mo ní wàá rí ìwòsàn látọ̀dọ̀ mi Bàbá Kogi. Bó ṣe rí nìyẹn olóòtú. Ẹ pé nọ́mbà yín síta káwọn yẹn kọ́lẹ̀. Nọ́mbà mi ni 96 42 00 25 96 42 00 25 60 92 33 84 60 92 33 84. Lágbára Ọlọ́run, àìsàn tí ò gbóògùn, Ọlọ́run fi ṣe nìkankan nínú wa o. Iléeṣẹ́ mi nípò bẹ́ńbí, lọ sọ́dọ̀ Alhaji Jàùjàù lọ́nà Àjáwẹ̀rẹ̀. Lágbára Ọlọ́run, bá mi bẹ́ẹ̀.
ní Kétu iwájú Yọpọ́dùgbẹ̀ pẹ́pẹ́pẹ́ ni mo wà tẹ́ wá débẹ̀ wá bá mi bẹ̀. Tó bá jẹ́ Ìlara náà ni ilé Akérògùn nílùú Ìgbàlá ní ọ̀nà Ìdọ̀fà wá bá mi bẹ̀. Tó bá pẹ́ Àjàṣẹ́ náà lẹ fẹ́ rí mi, gbogbo nọ́mbà tí mo sọ kalẹ̀ gbogbo nọ́mbà yẹn náà ni kẹ́ ẹ pè. Tẹ́ wá pè mí màá júwe ibi tí mo wà fún yín ní Àjàṣẹ́ lágbára Ọlọ́run. Àìsàn tí ò gbòòrò Ọlọ́run ṣe nìkan kan nu wa, inú wa dùn o.